Buhari kú o, ikú pọkọ Aisha àti ó di gbére. Gbogbo alágbára ayé ẹ súnmọ́ bí. Gbogbo ẹ̀yin èèyàn tí ń ṣàkóso ìlú ẹ wá gbọ́ làbárè. Private hospital ní London la gbọ́ tí wọ́n ní Buhari kú sí. Ẹni tó fọdún ọdún 7 ṣèjọba kò tún lé ìwòsàn ṣe. Ọgbanilójútì fẹ́yìn olóṣèlú Nàìjíríà. Borí ń fọ́ yín ìlú òyìnbó lẹ̀ ń lọ láti lọ gbàtọ́jú. Bí kọ̀ìnkọ̀ìn bá ta yín ó dọsibítù lókè òkun ẹ̀ sì tún léṣe. Ṣó ṣe é gbọ́ ká gbọ́ páwọn ẹni tó ti di ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n ń kú sọ́sibítù ní London. Gbogbo ẹ̀dá tó ń bẹ nípò láyé ẹ jẹ́ a máa rántí ikú. Gbogbo alágbára ayé ẹ jẹ́ ká máa lo ayé ire. Ìgbà àtàsìkò tí kú ọ̀pọ̀ ọmọ ẹ̀dá kò yí ọmọ ẹ̀dá ènìyàn. Ikú lè múni lọ nígbà tẹ́nìkan kan ò rò láyé. Ọjọ́ tí kú ọ̀pá ni kò yẹ nìkankan. Ìrìn àjò tẹ́nìyàn ó rìn tí ò ní dé mọ́ kò sọ́mọ ènìyàn tó mọ̀. Tókọtílé ló gbọ́ròyìn ikú Muhammadu Buhari. Ìròyìn ikú rẹ̀ ọgbàlé ọgbàgbòrò. Yàjòyàjò tí wọ́n gbọ́ nílé ìjọba Àbújá wọ́n ló ṣe wọ́n ní kàyéfì. Ẹ jọ̀ọ́ kí ni ikú Buhari ṣe wọ́n ní kàyéfì fún ná? Ṣé wọ́n ṣe bí òní kú mọ́ ni? Àbáwọn kan tí bẹ nípò lọ́wọ́lọ́wọ́ òní kú mọ́. Kí wọ́n wí ká gbọ́. Ẹ jẹ́ mọ́ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀yin gómìnà gbogbo ààrẹ òṣèlú dájúdájú ikú ń bọ̀ lọ́nà. Ẹ̀yin aṣòfin ní National Assembly tẹ́ ẹ kó gbogbo ọmọ Nàìjíríà sí gbèkùn ẹ rántí ikú o. Ẹ̀yin gómìnà ẹ má gbàgbé àti sùn ikú ń bọ̀ tó bá yá. Gbogbo yín ní lépa 2027 kò sí nínú yín tó mọ̀la. Kàkà tó yẹ kẹ́gbà wá lọ́wọ́ ìṣẹ́ àtòṣì tí ń bọ́pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà fira lọ́wọ́lọ́wọ́ 2027 lẹ́ ń polongo rẹ̀ lásìkò àsìkò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu o ẹ dákun ẹ jọ̀wọ́ kí ni ṣíṣe. Ọmọ Nàìjíríà wọ́n ṣì ń bẹ nínú ìdààmú. Abẹ́yìn ọ̀gbọ́kọ́ pé kú ń pa nílé ikú ń pa lóko. Eré 2027 ní kálukú ń sá káàkiri. Ẹ jẹ́ yá ṣèwọ̀n tẹ́ ẹ lè ṣe lónìí nítorí ọ̀la ò dájú mọ́ ikú lè dé nígbàkúgbà. Ẹ jẹ́ mọ́ rántí àlùmútù tó lè dé láìwí fún ni. Mo fẹ́ dá gbádágbádá mo fẹ́ dá gudugudu lọ́la ẹ̀yin òṣèlú. Ṣé bẹ́ẹ̀ mi ní bẹ tí kálukú ń lérí pé ẹ fẹ́ dá gbádágbádá ẹ fẹ́ dá gudugudu. Ìgbà tẹ́lẹ̀ mi bá dé tó gbẹ̀mí àwa ẹ̀dá kò sẹ́ni tó lè pọ̀ bá ṣẹ̀dá níjà. Gbogbo yín sáré 2026 2027 ẹ ò rántí ikú. Gbogbo yín lépa bẹ́ẹ̀ ó ti gbàjọba ìlú ò sì rọgbọ. Ẹ sì ti gbàgbé pé ẹ lè sùn tẹ́ ẹ̀ ní jí mọ́ alágbára lè dẹni lẹ́lẹ̀. Ẹ sì rántí báwọn olóṣèlú ànádà àwọn olóṣèlú èṣí ń kọ́ ṣé wọ́n ṣì ń bẹ láyé ni? Ẹ wí fún mi. Akíntọ́lá ti lọ Awólọ́wọ̀ lọ ṣebí kú ti pa Nnamdi Azikiwe. Tafawa Balewa ńkọ́ ṣe bó ti lọ. MK Abiola ṣe bóun náà ò sí láyé mọ́. Gbogbo bó ti lówó tó owó rẹ̀ ọ̀já nǹkan kan níjọ́ tí kú mọ́kọ́ kú dí lọ. Ṣebí lórí oyè ní Yar'Adua kú sí. Ẹ lọ béèrè ikú tó pa Sani Abacha. Akérédolú lọ Ajímọ̀bí ti lọ. Àlàó Akálà ńkọ́ ṣebí gbogbo wọn ló ti lọ wọ́n ti fi lẹ́lẹ̀ bora bí aṣọ. A ò kú fi kú yọ̀ wọ́n. Mo fẹ́ kẹ́yìn òṣèlú ó mọ rántí ọjọ́ ikú pé ẹ lè kú láìrò tẹ́lẹ̀. Buhari àtàjímọ̀bí rèé o. Àgàgù àtàdéfarati náà ń kọ́ ṣebí wọ́n ti lọ. Báyé ti ń yí ikú sì ti mú wọn lọ. Ẹ̀yin òṣèlú òde àsìkò yìí ẹ kọ́gbọ́n ayé òṣèwà máyà. Ohun tó ní kálukú gbélé ayé ṣe lọ́mọ ènìyàn mọ ròyìn tó bá yá. Bó ṣe rere ayé ọ̀sọ́ bó ṣe bí ayé òpolongo. Ọmọ ènìyàn nígbìn obì kó fi ká kòkó ẹni gbin tarodo kò ní fi ká tòmátì. Gbogbo olórí gbogbo aláṣẹ ìlú ẹ má gbàgbé àti sùn. Ẹ hùwà òtítọ́. Ẹ ṣèjọba ìrọ̀rùn fún gbogbo ọmọ Nàìjíríà ń tilé tóko kọjọ́ tó tẹnubọ́pọ̀. Ọlọ́lá wa Bọ́lá Ahmed Tinubu ṣe ni ẹ máyé rọrùn fáwọn ènìyàn ìlú ẹ yé sáré àníyàn. Mò ń lọ
mo tún padà bọ̀ òun ò ní pẹ́ dé. Ojo Awogbemi Máyégún Akéwì Oòduà àti létoko. Ẹ lọ subscribe sí Ojo Awogbemi Kábíyèsí TV lórí YouTube channel. Kẹ́ lè mọ́ gbádùn àwọn oríṣiríṣi orin ewì ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè.